yá mo kí gbogbo igi tó ń wò mí nílé lóko lẹ́yìn òde ṣé àlàáfíà ni mo bá gbogbo yín ọdẹ ọdún bí ṣé rí ọ̀rọ̀ lórí Ìyábọ̀ Yẹmisí Obe yìí ọ̀rọ̀ yìí ò wá fẹ́ yé mi mọ́ tí n bá sọ pé ó yé mi irọ́ ni mo pa. MC White ó gbé àwọn àṣírí kan jáde ó dàbẹ̀ ni pé ó rin àwọn ìrìn àjò kan ó ń jẹ́ kó máa yé wa wípé òun bá ìkan àbí méjì nínú àwọn ẹ̀gbọ́n Yẹmisí Ìyábọ̀ Obe òun bá wọn sọ̀rọ̀ àwọn ọkùnrin tí ẹ ò bá gbàgbé obìnrin ló gbójú síta tó kí gbàjarè ńgbà yẹn ó dàbẹ̀ ni pé ìkan nínú àwọn ọkùnrin náà ti wá jáde báyìí. MC White béèrè àwọn information kọ̀ọ̀kan ní ọwọ́ ẹ̀ tí ó fi ń yé wa wípé ọ̀gbẹ́ni yìí kò nà tán fún MC White gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́. MC White máa jẹ́ kó yé wa wípé arákùnrin yìí sọ fún wa wípé ìyẹn ẹ̀gbọ́n Yẹmisí yìí ó ń sọ fún wa wípé Yẹmisí ò sí ní ìlú France mọ́. Ok, MC White wá ń bi léèrè pé níbo ló wà ó lóun ò dín ní disclose ẹ̀. Ẹ jọ̀ọ́ kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ kí ni wọ́n ń gbé pamọ́ kí ni wọ́n ń bò tí wọn ò fẹ́ jẹ́ kí gbogbo ọmọ Nàìjíríà mọ̀. Ẹ jọ̀ọ́ ṣé ikú kan máa pa àgbà ká má bàa pọ̀ lórí ẹ̀ ń bẹ̀ ni àbí kí ló ń bọ̀ lókè tílẹ̀ yìí ò ní gbà. Nǹkan tó bá ṣẹlẹ̀ sí Yẹmisí náà ní kẹjẹ ká gbọ́ àbí kí ni nǹkan tó wá ń bò tó wá le tó báyìí. Ok, gbogbo igi tó wò mí ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀ tẹ́ bá kọ́ máa kọ̀ sí fídíò yìí bá a ṣe máa ń bẹ̀yìn ẹ bá wa share ẹ bá wa like ẹ kẹ́lẹ̀ bá wa subscribe sílẹ̀ ilé Global TV fún àǹfààní ẹ̀yin tẹ́ bá ti subscribe. Gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe adúpẹ́ lọ́wọ́ yín ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe yẹn lágbára Èdùmàrè ẹ ò ní fi gbọ́mọ sí. Ẹ wá gbọ́rọ̀ lẹ́nu MC White fúnra rẹ̀ lórí àwọn àṣírí kọ̀ọ̀kan tó tún tú. Ẹ má bá mi ká lọ. Ṣé ẹ̀mẹ́ta ni bàbá wòlíì Olúalọ́ wá sí France tó jẹ́ pé Ìyábọ̀ Yẹmisí Obe ò ṣílẹ̀kùn fún wọn. Ìyábọ̀ Obe sọ pé bàbá Olúalọ́ sọ wípé ẹ sọ fún Yẹmisí ọmọ yín pé àwọn fún ní ọjọ́ mẹ́ta kó kó ọmọ wá bá wọn. Tí ò bá kọ́ ọmọ yẹn wá láàrin ọjọ́ mẹ́ta àwọn ò ní bẹ̀rẹ̀ ẹ̀ mọ́. Àbúrò ẹ̀ yẹn ni òun ló pè mí ló sọ mi pé àbúrò ẹ̀ yẹn ó ní mental disorder something like that. Wọ́n dẹ̀ ń try láti gbàdúrà fún. Ẹ jẹ́ kí n máa ṣe bẹ́ẹ̀ kí n máa kí wa káàbọ̀ sórí ètò láṣálẹ́ yìí. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Mo kí wa lórúkọ Ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àṣàkí ọ̀run. Ọlọ́run tó ń tì wá lẹ́yìn, tó ń sọ ìṣiṣẹ́ wa, tó sì ń pa wá mọ́. Bíbélì wípé ẹgbẹ́ orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà. Àníká gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé kí ọba àgọ́ Jèhófà kó wọnú lé yìí wá. Tọ́wọ́ bá ògo yìí, Ọlọ́run àwọn ọlọ́run, Ọlọ́run àwọn bàbá wa. Wọ́n kì í káàbọ̀ sórí ètò láṣálẹ́ yìí. Lórí ọ̀rọ̀ tá a ti ń bá bọ̀ láti bí oṣù kan ó lé díẹ̀ báyìí. Ìyẹn nígbà tí bàbá wa gbajúgbajà wòlíì, bàbá wòlíì Sam Olúalọ́ ti ìjọ Christ Apostolic Church Adámimógo Prayer City tó wà nílùú Èkó àti káàkiri àgbáyé káàkiri. Ẹ̀yin jẹ́ láǹfààní àti máa wù mí bẹ́ẹ̀ bá ṣe ń wo ètò yìí lálẹ́ yìí. Ọ̀rọ̀ kì í sínú ètò ìsàlálẹ̀ yìí dáadáa. Màá lọ sílé àwọn Ìyábọ̀ Obe tí wọ́n jí àná fún bàbá Olúalọ́. Màá rán wa létí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tí wọ́n ti sọ sẹ́yìn àti bí tá a bá wà dídí lórí ọ̀rọ̀ yìí. Tá a wá ní Pásítọ̀ Ṣẹ́gun Oyèbọ́lá. Báwo làwọn ṣe wá sínú ìrìn àjò yìí? Báwo náà ṣe mọ bàbá Olúalọ́ sí? Ìjẹ́ dáyàwó bàbá Olúalọ́ mọ̀. Ìgbà tó rẹ̀ ṣẹlẹ̀ kí ló ń táwọn náà ṣe lórí ẹ̀? Báwo náà ṣe jẹ́ sí bàbá Olúalọ́? Gbogbo ẹ̀ lẹ́la àǹfààní àti gbọ́ lórí ètò láṣálẹ́ yìí. Ṣùgbọ́n táyà ó kàn máa ṣe fún mi lélẹ́yìí. Bẹ́ẹ̀ bá ṣe ń fọ́lò ètò yìí, ẹ bá bá mi tẹ fọ́lò mo fọ́lọ́ ọ̀pá bẹ̀ yìí, ẹ jọ́ torí Ọlọ́run. Nǹkan kan wà tó yẹ kẹ́ máa ṣe fún wa. Ẹ máa bá wa tẹ like, ẹ dẹ̀ máa bá wa share program yìí. Bẹ́ẹ̀ni. Ìmọ̀ àtẹ bá ṣe ń share ètò go viral sí, nínú tèmi náà bẹ̀rẹ̀ sí dùn. Ìyẹn ní pé ibi tá a fẹ́ kó dé yóò lè débẹ̀. Gbogbo ibi tá a fẹ́ kí ọwọ́ ìjà program yẹn dé á lè débẹ̀. Àwọn tá a fẹ́ kó gbọ́ á lè gbọ́. Bẹ́ẹ̀ni. Program tí mo ṣe last, mo sọ̀rọ̀ nípa àwọn Kìrìsìtẹ́nì
àti arákùnrin tó ń pè ní Rotimi Daniel pé àwọn kankan wà tó ń ṣe ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́ ni mo lọ láṣálẹ̀ yìí. Ṣùgbọ́n kí tó tẹ̀ wájú mo kí bàbá AK-47 nípa ọ̀rọ̀ tí Rotimi Daniel gbé nípa bàbá AK-47. Bàbá sọmọlúàbí inú wa sì dùn. Ṣùgbọ́n Rotimi Daniel ìmọ̀ràn tí màá sáré fún ẹ ní pé máa wádìí ohun gbogbo dájú kó o sì di tí ó ń ṣe òdodo mú. Torí ọjọ́ ọ̀la torí ọjọ́ ọ̀la tẹ̀yìn bá sọ pé ò ní agbára àwọn ọmọ ẹ̀ ń kọ́ ẹni tó bá lòun lè pàkúrọ̀ lójúgun ẹlòmíì. Àwọn ọmọ tiẹ̀ ń kọ́ ta ni ó pàkúrọ̀ lójú tiwọn. Ibẹ̀ nìkan ìmúlọ láṣálẹ̀ yìí ẹ máa ṣíà ẹ̀ táyé bá sì tó nọ́mbà tẹ́ máa pè mí sí 07031857277. Nọ́mbà yìí lẹ̀ ń wò lójú screen yìí 07031857277. Gbogbo ẹ̀ tẹ̀ ń pè mí pátápátá ní gbogbo àgbáyé ni mo ti ń gba ìpè yìí. Mo ti ní àǹfààní àti bá ẹ̀gbọ́n Ìyábọ̀ Òbí kan sọ̀rọ̀ tí wọ́n jí ọkùnrin. Mo ti ní àǹfààní àti bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ṣì ń bọ̀ ńbẹ̀ ọ̀rọ̀ ń bọ̀ ńbẹ̀ kì í ṣalẹ̀ yìí. Mo fẹ́ padà sórí àwọn ọ̀rọ̀ kan tá a ti gbọ́ lẹ́nu ìyá Yemisi Obe. Nínú interview kan tí mo ṣe fún wọn àwọn èèyàn pè àkíyèsí mi sí. Wọ́n ní Mr. Wise mo ní yes máa wí ìránṣẹ́ ń bọ̀. Wọ́n sọ wípé ìgbà tí bàbá wòlíì Olúalọ́ tó lọ báyàwó ẹ̀ ní France wọ́n ní wọ́n lọ bẹ̀ lẹ́ẹ̀mẹ́ta wọn à jẹ́ kí wọ́n wọlé kí lóhun tó ṣẹlẹ̀ tí ìyàwó Olúalọ́ ò ṣe gbà kí ìyàwó ẹ̀ kí ọkọ wọn wọlé nígbà tó lọ bá wọn. Mo rí ẹnìkan tó pè mí láti France ó sọ wípé lóòótọ́ lọ̀rọ̀ yìí torí pé àwọn jọ ń gbé níbì kan náà ni. Ẹ̀ẹ̀mejì sí ẹ̀ẹ̀mẹ́ta ni bàbá wòlíì Olúalọ́ wá sí France tó jẹ́ pé Ìyábọ̀ Yemisi Obe ò ṣílẹ̀kùn fún wọn láti jẹ́ ká wọlé. Kí ló ń tó ṣẹlẹ̀? Kí ló ń tí bàbá wòlíì Olúalọ́ ṣe fún ìyàwó wọn tó fi di pé ilé tẹ̀yìn fowó ara ẹ̀ rà ilé tẹ̀yìn fowó ara ẹ̀ gbà àti tẹ̀yìn fowó ara ẹ̀ kọ́ kíyàwó wálé kéèyàn mọ̀ wọbẹ̀ mọ́? Kí ló ń tó fà á? Ǹjẹ́ mọ̀ ẹ́ pé nǹkan tó fa ọ̀rọ̀ yìí tó bí statement tí bàbá wòlíì Olúalọ́ sọ tí màmá Yemisi Ìyábọ̀ Òbí sọ pé bàbá Olúalọ́ sọ wípé ẹ sọ fún Yemisi ọmọ yín pé àwọn fún ní ọjọ́ mẹ́ta kó kó ọmọ wá bá wọn. Tí ò bá kọ́ ọmọ yẹn wá láàrin ọjọ́ mẹ́ta àwọn ò ní bẹ̀rẹ̀ ẹ̀ mọ́ àtìyàwó àtọmọ kí Jésù fi máa dé. Torí pé àwa ṣèwádìí síwájú a ní bí ọ̀rọ̀ kí síbẹ̀. Wọ́n ní kété tí wọ́n dé France àwọn àwọ̀ kan ṣẹ̀ láàrin àwọn méjèèjì ṣùgbọ́n tí àárín yẹn ò tí ì hàn sí wa. Ṣùgbọ́n lálẹ́ yìí ẹ gbọ́ wíríwíri lórí ètò láṣálẹ́ yìí ẹ gbọ́ bí tá a fẹ́ nà pààrọ̀ sí. Ẹ máa láǹfààní àti gbọ́rọ̀ látẹnu ẹnìkan láláyé Pásítọ̀ Ṣẹ́gun Oyèbọ́lá báwo náà ṣe jẹ́ sí bàbá Olúalọ́. Ìjẹ́ wọ́n fojú kan ìyàwó bàbá Olúalọ́ rí? Ìjẹ́ wọ́n rí wọn rí? Kí ló ń tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì tí ọ̀rẹ́ tímọ́tímọ́ fi wá di ẹni tí wọ́n lè bára wọn sọ̀rọ̀ mọ́? Níbo ni ìyàwó bàbá Olúalọ́ wà? Ẹ wá gbọ́ lọ́lẹ̀ ta ni ká béèrè lọ́wọ́ ẹ̀ nínú bàbá Olúalọ́ àti àwọn ìdílé ìyàwó wọn. Ta ni ká béèrè lọ́wọ́ ẹ̀ torí pé ọ̀rọ̀ kì í síbẹ̀ mẹ́sẹ̀jì pọ̀ lóríṣiríṣi. Màmá mo wá díẹ̀ ní ọlọ́rin àjọ tó pọ̀ lẹ́nu àná sẹ́ni àgbà oríṣiríṣi ìgbè lẹ́nu àná sẹ́ni kí ọ̀rọ̀ yìí kó lè bá a tẹ̀síwájú. Ẹ̀yin tẹ́ ṣe ń pè wá náà mo dúpẹ́ lọ́wọ́ yín ojú òní ti ẹ̀ lọ́wọ́. Ẹ káalẹ́ sà. Ẹ káalẹ́. Ẹ jọ̀ọ́ sí bàbá wòlíì Olúwaṣẹ́gun Oyèbọ́lá ni mò ń bá sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni sà, ẹjọ́ ta ló sọ̀rọ̀ sà. Orúkọ mi ni MC Wise mo sì wà lórí ètò lálẹ́ yìí. Ṣé ẹ ti gbórúkọ yẹn rí sá? Ṣé ẹ gbọ́ Wise rí? Àwẹ̀ mi ò lè sọ pé mi ò gbọ́ rí but ó strange bẹ́ẹ̀ ṣe ń pè ní báyìí. Ẹ gbọ́ rí ṣùgbọ́n ẹ̀rẹ́ ni ẹ gẹ́gẹ́ rí ṣùgbọ́n ẹ ti gbọ́ nǹkan kan pa arákùnrin tá à ń sọ tó ń jẹ́ Wise rí dáadáa. Ẹ wá ló strange tí mo ṣe ń pè yìí ojú òní tì.
alábàápàdé àwọn prógámù kankan tí mò ń ṣe. nílẹ̀ bóyá mo gbórúkọ yẹn rí. Ojú òní tì í lágbára lọ́wọ́ Ọlọ́run. Ọkàn yín á sì balẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run. Gbogbo tẹ́ ẹ ti ṣiṣẹ́ fún láyé kò ní tójú yín bàjẹ́. Tẹ́ ẹ bá tún sí láyé mọ́, gbogbo tẹ́ ẹ ṣe wàhálà fún òní bàjẹ́ lẹ́yìn yìí. Torí láàárọ̀ téèyàn ṣe wàhálà fún ọmọ àti gbogbo iṣẹ́ ìránṣẹ́ tó lọ bá kó léyìn lọ́wọ́ tí ò bá ti bàjẹ́ lẹ́yìn yẹn á jẹ́ pé ibi téèyàn lọ dáa nìyẹn o. God bless you daddy. Ẹ ṣe tẹ́ gbà mí láàyè láṣálẹ́ yìí, gbogbo ayé ló ń wò wá tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n nǹkan kan wà tí mo fẹ́ kọ́kọ́ bí ilé tí mo kọ́kọ́ fẹ́ sọ lórí ètò yìí tí ọ̀rọ̀ bá bí yín nú, ẹ má gbé ẹnikẹ́ni ṣépè, ẹ má sọ̀rọ̀ òdì, ẹ sì má bu ẹnikẹ́ni. Ṣùgbọ́n tí mo fẹ́ bèèrè lọ́wọ́ yín tó bá ṣẹlẹ̀ ní kẹ́ ẹ ṣe sọ. Báwo lẹ ṣe mọ bàbá wòlíì Sam Olúalọ? Ẹ má bínú sàmì ò ní lè sọ̀rọ̀ lórí láìpẹ́ báyìí lórí ìgbàgbẹ́ bí nílé. Ẹ jọ mo appreciate bẹ́ẹ̀ ṣe pè mí pọ̀ mi ò ní lè sọ kankan lórí ọbẹ̀ ìbìrì lọ́wọ́ mi. Kódà Pásítọ̀ Ṣẹ́gun Oyèbọ́lá, mo mọ̀ pé àwọn kankan ti wà, àwọn èèyàn kan ti pè yín lóríṣiríṣi tó dàbí ọ̀rọ̀ tó ń dùn yín lọ́kàn. Ẹ jẹ́ kí n sọ nǹkan fún lórí ìtàláṣálẹ̀ yìí. Nítorí Jésù Kristi tó wá sáyé tó kú fún ẹ̀ṣẹ̀ mi àti yín. Ẹ má ro tèmi ọmọ kékeré tí mò ń bá yín sọ̀rọ̀, ṣùgbọ́n ẹ ro ti ìgbé Mósè Orímọládé, ipò bàbá Ọ̀ṣọ́fà àti Ayọ̀ Babalọ́lá mo fi bẹ̀ yín. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Torí tẹ́ ẹ bá sọ̀rọ̀, àwọn kankan wà tó ṣókùnkùn sáwà. Mi ò ní kẹ́ ẹ sọ pàtàkì àti bàbá Olúalọ ti bẹ̀rẹ̀, ṣùgbọ́n ǹjẹ́ mọ̀ bàbá Olúalọ? Mo mọ̀ wọ́n. God bless you. Ó tọ́dún mélòó báyìí tẹ́ ti mọ́ra? Àṣeyàgbé láti 2005. 2005, tábánikà wò 20 years ago. Bẹ́ẹ̀ni sá. God bless you. Ohun tá a gbọ́ nínú ìwádìí ni pé ẹ̀yin méjèèjì jọ lọ sẹ́mínárì. Bẹ́ẹ̀ni sá. Ẹnìjọ bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ yìí. Bẹ́ẹ̀ni sá. Bàbá wòlíì Olúwaṣẹ́gun Oyèbọ́lá, nígbà tí ẹjọ́ wá bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ gẹ́gẹ́ bí wòlíì síra yín, ẹjọ́ rìn papọ̀ nílùú Èkó dáadáa, ẹjọ́ jẹ́ ẹjọ́ mú. Mo sì mọ̀ pé èèyàn báyàn rìn kó má mọ̀ wá ẹ̀. Ẹnu ìgbà tẹ bá bàbá wòlíì Olúalọ rẹ̀, bóun ni wàá wọ́n ṣe rí sí i? Ọ̀pọ̀ iṣẹ́ rẹ̀ ẹ má bínú sí mi. Ká mọ̀ lọ bẹ̀. Rídì ló jẹ́ kí n sọ pé mi ò fẹ́ sọ kankan pa ẹ̀. Ọ̀rọ̀ kan wà lẹ̀ tó ń jà rẹ̀. Ohun tí mo sọ àbí tí mo mọ̀, òun náà ló ṣì ń di. Mo ṣì ń bọ̀ ńbẹ̀. Tí mo ti sọ pé mi ò ní sọ kankan nípa ẹ̀. Mo mọ̀ wọ́n bí ìránṣẹ́ Ọlọ́run ẹ̀jẹ̀ ìràdá dúró báyìí. God bless you. Ẹ wá já wò ó gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run tẹ̀jọ jẹ́ síra yín. A gbọ́ nǹkan kan tó ń ṣẹlẹ̀ nípa ìyàwó wọn. Wọ́n sọ wípé ẹ̀yin lẹ pé Rótìmí Daniel pé tó béèrè nípa ìyàwó bàbá Olúalọ. Kí ló tẹ̀lé sọ pa èso tó fi kàn yín? Ọ̀rọ̀ tẹ́ béèrè yìí, mo mọ̀ pé àwọn kọ̀ọ̀kan mo ti rí nǹkan kan ní online táwọn kọ̀ọ̀kan ti ń sọ̀rọ̀ nípa ìjáde tí ń correct impression yẹn. Nígbà Rótìmí Daniel fúnra rẹ̀ náà, bóyá bí ọ̀sẹ̀ bíi mẹ́ta sẹ́yìn àbí kan, prógámù kan tó ṣe. Àwọn náà correct impression. Mi ò mọ nǹkan kan bọ́rọ̀ yẹn ṣe dé orí íńtánẹ́ẹ̀tì àbí bó ṣe dé online. Èmi kọ́ mo lọ bá Rótìmí Daniel pé báyìí ni kìíní ṣe rí. Àwọn náà fẹ́ bá mi sọ̀rọ̀. Láti wá sí àti bá mi sọ̀rọ̀. And meanwhile conversation wà. Òun náà ni ohun táyé gbọ́. Sọ tí mo dẹ̀ lè sọ ń bẹ̀. Mo nìyẹn kì í ṣe mi ni mo gbé ọ̀rọ̀. Ìbá nínú ilé táwọn sọ tó fi correct ẹ̀ yẹn. Wọ́n ló ti tọ́tẹ̀ mẹ́ta. Táwọn ti bẹ̀rẹ̀ kí ní sọ̀rọ̀ kó tó di báwọn jẹ́ẹ̀dì. Àkọ́jú kì í lọ sọ. Lórí ẹ̀ gbọ́dọ̀ ṣe rí náà nìyẹn. Torí ìjọba máa sọ̀rọ̀ wọ́n ní àwọn pẹ́ táwọn ti try láti get in touch pẹ̀lú mi. So gbọ́dọ̀ ṣe lórí íńtánẹ́ẹ̀tì. In fact, ọ̀rọ̀ tá a jọ sọ gan kò ní ṣe pẹ̀lú ọ̀nà ó ṣèyàwó kò ṣèyàwó bàbá Olúalọ. Kò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀. Lè dúpẹ́ ti ẹ̀ka ya. Ṣùgbọ́n ọ̀rọ̀
ìyàwó ṣe jáde ìmọ̀ nǹkan tó ń fà yóò gbọ́dọ̀ sọ ilé ìbọn clarity ẹ̀bọ̀ clarification so kí gbogbo àwọn tó ń gbọ́ kán lè mọ̀ pé mi ò mọwọ́ mi ò mẹ́tẹ̀ mi ò lọ́wọ́ ní ẹ̀ tó ṣe gbogbo èèyàn náà ló máa gbàgbọ́ o but as far as I'm concerned mi ò mọ̀ bọ́rọ̀ yẹn ṣe dé orí online tàbí bó ṣe dé ọ̀dọ̀ Mr. Ruti meanwhile ẹni tá à ń sọ̀rọ̀ ẹ̀ náà ó kú wà láyé mo dẹ̀ mọ̀ pé òótọ́ as far as I'm concerned òótọ́ lọ́sọ̀ báwọn ìjà mo dẹ̀ mọ̀ pé wọ́n ti fi wọn lè fi máa sọ fún bí ti máa gbé lọ́lẹ́yìn so anybody lè gbé lọ́wọ́ wọn kì í ṣe mi mo gbé lọ sí ọ̀dọ̀ wọn. iṣẹ́ ilé gbé lọ God bless you. Now inú mi dùn tẹ́ ṣe dáhùn ìbéèrè tí mo bí lọ́wọ́ yín láṣálẹ́ yìí ẹ wá jẹ́ kí n béèrè báyìí ẹ já gbàgbé pé kò sí nǹkan tó kàn yín nípa pé ìyá bàbá ìyàwó ló alọ́dà o nǹkan kan ìbéèrè ló wá kò sí nǹkan tó kàn yín ká gbà pé bẹ́ẹ̀ ló ṣe rí torí pé nǹkan tẹ́ ẹ sọ ká gbà yín gbọ́ bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ ló ṣe rí ẹ wá jẹ́ kí wá wò báyìí nǹkan tó wá ń jẹ̀rìn lẹ́ẹ̀lẹ́ báyìí nípa pé kí bàbá olú alọ́wáyàwó wọn jáde afẹ́mọ́ bí tíyàwó wọn wà ẹ̀yin gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run tẹ́ẹ̀sì bá wọn rìn ẹnu ìgbà tẹ́ bá bàbá ẹ̀ rìn ǹjẹ́ kan tí ẹ fi ọjọ́ kan nínú ọdún tẹ́ fi jọ rìn fojú kan ìyàwó bàbá olú alọ́. ṣe rí ẹ má bínú sà ṣe rí ọ̀rọ̀ tó bá ti jẹ́ private life mi ò lè ti bẹ́ẹ̀ sọ sí ṣe understand kì í ṣe pé bóyá mo mọ̀ wọ́n dáadáa a lè mọ́ra so gbogbo tẹ̀ ń béèrè yẹn náà ló ní bó ṣe rí so but where for private life ni ẹ má jẹ́ kí n fòmù sórí lórí nǹkan tó wà nílẹ̀ inú mi dùn tẹ́ ṣe ń dá mi lóye ọkàn mi sì balẹ̀ inú mi sì gbẹ bọ́ọ̀tì nǹkan tí ìgbọ́lọ̀ nǹkan péré tí mo fẹ́ béèrè lélẹ́yìí at least tábánikà wò 16 years ago la gbọ́ pé bàbá olúwa ló ṣègbéyàwó pẹ̀lú Ìyábọ̀ Òbé ẹ̀yin dẹ̀ ti jọ wà láti 20 years ago ìtọ́ túmọ̀ sí pé lẹ́yìn ọdún kẹrin jẹ́ ẹ mọ́ra ó ní bàbá wòlíì olúwa ló ṣègbéyàwó gẹ́gẹ́ bíi pé ìfẹ́ tó sì wà láàrin yín àti ọ̀rẹ́ tó túmọ̀ sí pé ọjọ́ ìgbéyàwó yẹn gan ó ṣeéṣe kẹ́yìn gan wà ń bẹ̀. ẹ̀yin ò sí ń bẹ̀ lọ́jọ́ yẹn. ẹ̀yin ò sí ń bẹ̀ lọ́jọ́ yẹn ṣùgbọ́n ẹ máa ń bàbá olúwa ló ṣègbéyàwó. kí lẹ rí ta. ṣùgbọ́n ẹ máa ń bàbá olúwa ló ṣègbéyàwó nígbà tá à ń sọ yìí. bẹ́ẹ̀ God bless you God bless you. létà lẹ́yìn áfà ìyàwó. lẹ tó mọ̀ pé wọ́n ṣègbéyàwó bí àṣẹ ìránṣẹ́ jẹ́ kẹ́yìn méjèèjì distance ara yín lásìkò yẹn God bless you. now okay mo ń gbọ́ yẹn máa. okay ojú òpó yẹn ń ṣe bákan. hello. okay ìgbà tẹ́ parí sẹ́mínárì ó kálukú kọ́kọ́ báṣẹ ìránṣẹ́ lọ tọ̀ọ̀tọ̀. hello. ojú òpó yìí lálẹ́ yìí ẹ jẹ́ àtúnṣe wọn kà tuntun wọn pé. ojú òpó ti sá lọ. ètò yìí tẹ̀síwájú ohun pásítọ̀ Olúwaṣẹ́gun Oyèbọ́lá lè gbọ́ yìí tí gbọ́n kankan wọ́n máa pè wọ́n torí pé mi àti mo ti sọ̀rọ̀ rárá tó ṣe tí mo ṣe gẹ́ẹ̀tì nọ́mbà wọn lénìí ni mo ṣe ń pè wọ́n lórí ètò yìí mi ìfẹ́ kó jọ́rọ̀ àbí aṣọ torí pé ọ̀pọ̀lọpọ̀ tá à ń pè lábí aṣọ ọ̀tọ̀ nìkan tá à ń pẹ́ lọ́tún lọ́sì a máa tún wọn pè kó lè bàjẹ́ ẹ bá mi ṣíà prógámù dáadáa bá mi ṣíà prógámù ẹ ṣíà lọ́tún ẹ ṣíà lọ́sì kó lè bá gò fara dáadáa níbo ni ìyàwó bàbá Olúwa lọ wà ẹ̀yin tẹ́ jẹ́ fámìlì Ìyábọ̀ Olúwa lọ mo ti béèrè lọ́wọ́ yín kíkẹ́ gbé ìgbésẹ̀ láti lọ police station kíkẹ́ lọ report ìjọba àkàtẹ́ bá report ojú ayé á lè rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n tún wá sọ báyìí tí ò bá tún wá rí bẹ́ẹ̀ gan látàdé kan ọmọ yín ló sọnù ara ọmọ gbọ́dọ̀ ta ẹ̀yin tẹ́ jẹ́ ìdílé Ìyábọ̀ tẹ́ ń wọ́mọ ẹjẹ́ àgbà fẹ́ gba blọ́gà kan ẹjẹ́ àgbà pé Rótìmí Daniel ló gbọ́ lẹ sọ̀rọ̀ yìí fún láti ìjẹta báyìí èmi àti ẹgbẹ́ Ìyábọ̀ ọkùnrin kan sọ̀rọ̀ ṣùgbọ́n tí wọ́n sọ kò jí tó àsìkò àti pípẹ́ ọmọ Nàìjíríà. ṣé ń gbọ́. ṣùgbọ́n èmi mọ̀ yìí pé Ìyábọ̀ Òbé ó wà ní apá abìkan lágbàáyé tí ò tí yàn sẹ́ni kankan. ẹ má gbàgbé pé ìyá yìí sọ wípé ó tún àsìkò kan àwọn ò lè ní pé ta ló búlọ̀kù nọ́mbà ìyá ẹ̀ lórí
sọ pé olúalọ́ bàbá olúalọ́ bí àwọn wọn sọ pé kán sọ fún Ìyábọ̀ hello sir. ojú òpó yẹn ló ń ṣe bálabàlà. Okay, sir. ẹ fẹ́ sọ̀rọ̀ kan nígbà tí ẹ parí sẹ́mínárì ẹni iṣẹ́ ìránṣẹ́ gbé yín lọ tọ̀ọ̀tọ̀ ìgbà tí ẹ dé padà ní màá pẹ́ ṣègbéyàwó. àbísà hello ṣé ẹ gbọ́ mi sá mo ní ẹni nígbà fẹ́ ṣe pẹ́ parí sẹ́mínárì tán ẹ̀yin náà bá ti ń lọ sílùú mi àwọn náà bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ tiwọn. Nẹ́tíwọ́ọ̀kì yẹn ò ṣe dáadáa o. hello ṣe ti ń gbọ́ báyìí ṣe ti ń gbọ́ mi báyìí. ẹ sọ pé lẹ́yìn ìgbà tẹ parí sẹ́mínárì ẹ̀yin méjèèjì iṣẹ́ ìránṣẹ́ separate yín díẹ̀ láspẹ̀ ní táìmù kan. Network. hello ṣe gbórúkọ mi MCY ṣe gbọ́ clearly. Hello sir. ìbéèrè tí mo béèrè ni wípé nígbà tẹ ẹ parí sẹ́mínárì ẹ̀yin méjèèjì iṣẹ́ ìránṣẹ́ separate yín fúngbà kan díẹ̀. Ẹ̀dà bóyá ká kọ́ sí ká padà kọ́lẹ̀. bóyá ẹyẹ tún yín pè ẹ̀yin ìyàwó yìí ìdílé bàbá ìyàwó olúalọ́ tẹ bá fẹ́ kí ọ̀rọ̀ yìí yanjú ẹ fún àwa tá à ń sọ̀rọ̀ láàyè láti ṣe investigation lórí ọ̀rọ̀ yìí. ẹ sì má sọ pé ẹ fẹ́ fún ẹnikẹ́ni láàyè fún interview èmi ò lówó tí màá fún yàn bẹ́ẹ̀ ni mi ò ní owó tí màá gbà lọ́wọ́ ẹnikẹ́ni ṣùgbọ́n torí pé kọ́rọ̀ ẹ̀ lè yanjú ni o tọ́rọ̀ ẹ̀ bá sì máa yanjú ẹ̀yin jẹ́ family lára àwọn nǹkan tá a gbọ́ ni wípé Major Obe tó jẹ́ àbúrò bàbá Ìyábọ̀ ìgbà tí wọ́n mú ìwé kan lọ́dọ̀ wọn tí wọ́n ní ká sáìn kí ni díẹ̀ tí bàbá ìfi reject ìwé yẹn tó láwọn ò lè sáìn. àwọn ló yé. ẹ ti máa wò béèrè yẹn o. bàbá ló yé. ìtàṣíwádìí nìyẹn o. bàbá yẹn láwọn ò gba ìwé àwọn ò sì gba owó ta ló kówó fún bàbá yẹn lọ́wọ́. ta ló ní ká lọ fún bàbá yìí lówó láti sáìn kí ni díẹ̀ tí wọ́n sì sáìn. àwọn ọkùnrin tó jẹ́ ọkùnrin ẹ má gbàgbé pé ọmọ mẹ́jọ níyà yìí bí tí Ìyábọ̀ Òbí tá a sì wá ìdí àbígbẹ̀yìn. táwa ní kábílẹ̀rì níbo lọmọ wà kí ló ṣe láàrin ìyá yẹn girama àti ọmọ wọn tó fi di pé ọmọ wọn ò gbé kọ́ọ̀lù wọn mọ́ kí ló ṣe láàrin Ìyábọ̀ àti Fúnkẹ́ tó jẹ́ àkọ́bí tí ò fi gbé kọ́ọ̀lù wọn mọ́ ṣùgbọ́n tó ń gbé kọ́ọ̀lù àwọn yòókù ẹ jájọ fojú bẹ̀yẹ wò ó ìwádìí lọ lọ́wọ́ báyìí lórí ọ̀rọ̀ yìí èmi àti ẹ̀gbọ́n lára àwọn ẹ̀gbọ́n Ìyábọ̀ kan sọ̀rọ̀ wọ́n sọ wípé Ìyábọ̀ sì ń bá wọn sọ̀rọ̀ bí àwọn sì ń sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn ò ní sọ̀pá táwọn ò sọ̀rọ̀ mọ́ wọ́n ní nǹkan táwọn mọ̀ ní pé Ìyábọ̀ ò sí ní France mọ́. ṣé ẹ ti gbọ́. mo wá níbo ló wà wọn ò tí ì sọ fún wa. àwọn ló yé o. ṣùgbọ́n inú mi á dùn tí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìdílé Ìyábọ̀ yìí tẹ́ ẹ bá lè sọ òtítọ́ fáwa lórí ọ̀rọ̀ yìí láàfin mọ ibi tá a nà pa ọ̀rọ̀ sí. bẹ́ẹ̀ bá sì mọ̀ ẹgbẹ́ ilé sòótọ́ fáwa tá à ń wá bá yín ẹ jẹ́ ká lọ sí police station èmi ti rí àwọn SAN àwọn barista tí wọ́n rẹ́rìn láti support ìdílé yìí tó bá yẹ pé ẹ̀ ń wá Ìyábọ̀ Òbí Yemisi Obe lóòótọ́ ẹ má sì mí gbọ́ o mi ò sọ pé wọn ò wá o ìyá ló sọ pé wọn ò gbóhùn ẹ̀ mọ́ àwọn ẹ̀gbẹ́ kan náà láwọn ò gbọ́ mọ́ ìyá àwọn ẹ̀gbọ́n méjì tá a ti bá sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn ẹ̀gbẹ́ kan náà wọ́n sì ń gbóhùn ẹ̀ bó wá ní Ìyábọ̀ wa. kò yé wa. bàbá wòlíì olúalọ́. kí ló ń bò fún. màá wá bẹ̀ yín lórí ètò láṣálẹ́ yìí torí Jésù torí ìpètè ẹgbẹ́ lọ́wọ́ mo mọ̀ pé pẹ̀lẹ́ ó nábo ó ní bẹ́yàn ṣe ń bá gbàlagbà sọ̀rọ̀ ó dẹ̀ ní bẹ́yàn ṣe ń bá wòlíì sọ̀rọ̀ ó ní bẹ́yàn ṣe ń bá wòlíì sọ̀rọ̀ ó tó bá wà ní ọ̀rọ̀ yìí bàbá ẹ bá wa tàn mọ́lẹ̀ sí kí ló tí Ìyábọ̀ ṣe fún yín tẹ̀rí sọ gbólóhùn pé tí ò bá ti kọ́ ọmọ yín wá láàrin ọjọ́ méjì mẹ́ta ẹ ní gbà mọ́ tí Jésù àfi dé bàbá mo wá fi Jésù yẹn bẹ̀ yín láṣálẹ́ yìí
à ń ṣe Jésù bá ṣe ṣe Jésù tó yẹ kó fi gbogbo ẹ̀dá lórí igi àgbélébù síbẹ̀síbẹ̀ náà ó sọ wípé bàbá dáríjì wọ́n ni ó ní kí bàbá dáríjì wọ́n torí pé Jésù tó kú fún wa ẹjẹ́ àgbàgbé nǹkan kan tí Rótìmí Dálẹ̀ sọ tí Rótìmí Dálẹ̀ bá ní òsì Jésù á jẹ́ pé Jésù lè tí wọ́n ní òsì ṣùgbọ́n èmi gbàgbọ́ pé Jésù Kristi wà bẹ́ẹ̀ni mo ní gbàgbọ́ pé ìgbàlá wà Jésù wà mo sì ní ìgbàlá wà gbàgbọ́ pé ọ̀run wà. àwọn tó fi ń lo jìbìtì nọ́mbà wì. ṣùgbọ́n kọ́rọ̀ ẹ bá lè níyanjú ní ohun tá a fẹ́. bàbá wòlíì olú alọ́ ẹ má ro àwọn ọ̀rọ̀ tó ti sọ sí yìí hello. Hello sir. ṣé ẹ gbọ́ mi clearly báyìí. Mo ń gbọ́ yín sir. ìbéèrè tí mo béèrè lẹ́ẹ̀kan ni wípé ìgbà tí iṣẹ́ ìránṣẹ́ tẹ parí sẹ́mínárì iṣẹ́ ìránṣẹ́ gbé yín lọ bòmíì babolá lọ́nà bẹ̀rẹ̀ tiwọn lápá nìkan ìgbà tẹ́ máa padà lẹ́gbọ́n ti ṣègbéyàwó. Ìgbà tí mo padà bẹ́ẹ̀ ni. lẹ́gbọ́n ṣe wedding now Bẹ́ẹ̀. ìgbà tẹ́ wá padà dé yẹn tẹ́ ṣègbéyàwó yẹn mo fọlọ́n bẹ̀ yìí ṣe ọ̀rọ̀ tí mo fẹ́ béèrè yìí ọ̀rọ̀ kan lẹ́ẹ̀fi dá mi lóhùn ìjẹ́ náà àǹfààní àti rí Ìyábọ̀ ìyẹn ìyàwó babolá lọ lójú korojú báyìí rí. Bẹ́ẹ̀. God bless you ojú òní tì yín ọkàn yà sí balẹ̀ gbogbo táyì náà kójọ mọ́sọ́lẹ̀ kan kò ní bàjẹ́ lójú yín àtìlẹ́yìn yìí. now ìgbà tẹ́ wá rí wọn yẹn tẹ́ padà rí wọn yẹn ìkẹ́kẹ́ wá jà lórí social media èyí tẹ́ súnmọ́ ẹ máa mọ̀ dá ọ̀rọ̀ tí mò ń sọ yìí wọ́n sọ wípé nígbà kan lọ́dún kan sẹ́yìn wọ́n ní arábìnrin kan jáde ní Prayer City yẹn ní Èkó wọ́n lọ sí gángan àwọn kan sọ pé ìyàwó bàbá olúwa lọ ni mo wá sọ pé ẹ tó súnmọ́ yẹn ó yẹ kó lè mọ̀ náà. Ok. kí lè sọ sáàrin yẹn. Ìgbà tó ń sọ yìí èmi ò sí ń bẹ̀. God bless you. Mi ò sí ní Jesus ti mọ́ gbà yìí so mi ò lè sọ pọ̀ mi ò rò pé ìyàwó wọn ni. lọ́nà òkú lórí èmi ò rò pé. kí ló dé sọ pé ẹ̀rù bẹ́ẹ̀. Torí mo ọmọ ìkan lára àwọn tó jẹ́ kí n sọ pé bóyá wọ́kà níbẹ̀ yẹn tó ń tajà so àbúrò ẹ̀ kan wá bá tajà ní píríọ̀dù wọ́n sọ yẹn so àbúrò ẹ̀ yẹn ni òun ló pè mí ló sọ mi pé àbúrò ẹ̀ yẹn bó ní mental disorder something like that ni wọ́n dẹ̀ ń try láti gbàdúrà fún so ìyẹn lèmi ń wò pé bóyá ó máa jẹ́. náà àbúrò ẹ̀ tó ní mental disorder yẹn church ló náà wà ní Prayer City. Ó náà ṣe Jesus ti ń ló wà ibẹ̀ ló wà ẹ̀kọ́ tó kí n tó jẹ́ tí wọ́n ti ń tó tọ́jú ṣẹlẹ̀ ẹ̀. sí yẹn ti sùn. Bẹ́ẹ̀ni. ìyẹn ni pé lédè kan báyìí ó ṣeé ṣe kó jẹ́ pé o làwọn Ó èèyàn ṣe lórí bẹ́ẹ̀. tó wá rò pé ìyàwó bàbá olúwa lọ ni. Yòó. gbogbo táìmù tẹ̀ ń sọ yìí gan tẹ̀ sọ pé àbúrò ara kan nínú àwọn workers yẹn tó ṣe bẹ́ẹ̀ sí ìyàwó bàbá olúwa lọ́gán sì wà Nàìjíríà gbà yẹn. Rárá o ọ̀rọ̀ láti ní ọ̀rọ̀ last year ni. ọ̀rọ̀ last year August ní ilé ìtẹ̀mí sọ yìí. ìwà mọ̀ bóyá ó níbi o ìwà mọ̀ bóyá ó ní. ìtẹ̀yìn mọ̀ ọ̀rọ̀ last year ọkọ̀ bàbá olúwa lọ́gán. Tẹ́ni yẹn sọ fún mi fúnra sọ rẹ̀. fún yín fúnra rẹ̀ ìyàwó bàbá olúwa lọ́gán sí Nàìjíríà mọ́ ìyàwó rẹ̀ sí Nàìjíríà mọ́. To the best of my knowledge tí mo mọ̀. àwọn ò sí lé mọ́. àbí Bẹ́ẹ̀. God bless you God bless you. now wọ́n fẹ́ jẹ́ kẹjá jọ fojú kù báyìí ẹ̀yin gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run pẹ̀lú tó ń ṣẹlẹ̀ yìí kápá dé ẹ̀yin gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run ni wọ́n sọ̀rọ̀ ẹ̀ ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ dẹ̀ ti lọ fà ó ti ń tàbùkù sí Jésù Kristi àgbé lọ́wọ́ kí lẹ rò pé yẹ ká ṣe lórí ẹ̀. Èmi ò gẹ́gẹ́ bí mo yẹ sọ fún yín ẹ mọ̀ pé gbogbo tó ń ṣẹlẹ̀ orúkọ mi náà wà ń bẹ̀ mi try láti clear orúkọ mi ní so kò lè jẹ́ kí n lẹ́nu ọ̀rọ̀ àbí sọ nǹkan kan so ẹ mọ̀ pé mo ti sọ fún yín náà láti ẹ̀mí ò jẹ́ mọ̀ pé bóyá orí láìsí lẹ máa di bóyá orí láìsí lẹ wà lẹ ti ń pè mí bóyá àbájẹ má dáhùn rárá so mi ò tán nípa ẹ̀ because èmi náà wà involve so nípa pé wọ́n lẹ́yìn lẹ
gbọ́rọ̀ ẹ̀ gbogbo kò rí bẹ́ẹ̀. mo ti gbọ́ despite the fact pé mo ti clear ṣùgbọ́n ẹ mọ̀ pé ohun tó lù ẹ bá sọ ọ́ sí òun náà máa bẹ́ẹ̀ sì mú ṣe understand so ẹ jẹ́ kí rọra wà lẹ́gbẹ̀ẹ́ jẹ́gẹ́dẹ́. inú mi kàn ti Mr. pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí mo Jẹ́gẹ́dẹ́. ti gbọ́ ẹ ti clear ọ̀pọ̀lọpọ̀ fáwọn èèyàn tó ń wò mí láṣálẹ́ yìí nípa wèrè tó jáde tó wà mental disorder tẹ̀sán pé bẹ́ẹ̀ pé August ìyá ò sí lé mọ́ ẹni báyìí ìyá ara àwọn àbúrò workers èrú ẹ̀ ṣẹlẹ̀ sí ẹ̀ẹ́dẹ̀gbàtẹ́dẹ̀ wà ń bẹ̀ jẹ́ wípé ẹ fojú kan ìyàwó bàbá wòlíì Olúalọ́ tí wọ́n wà òkè ṣé ẹ̀kẹ́ sí ẹ̀rọ ọmọ wọn rí àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta. wọ́n tó travel tó lọ́dún pẹ́sán ti travel mo rí méjì. ẹ̀rí méjì mo mọ méjì. ẹ̀hún tá a gbọ́ ni wípé àti ìyá kan wà Nàìjíríà méjì náà ti bí ẹyọkan tó kù wọ́n bí sí France ni. bẹ́ẹ̀ ohun tá a gbọ́ nìyẹn. now ìbéèrè kan wá wà jọ torí Ọlọ́run ilé ìgbọ́dọ̀ dá mi lóhùn. ohun a gbọ́ wípé ok ìgbà tẹ máa rí ìyàbọ̀ pẹ̀lú alọ́ yẹn ṣé lẹ́kọ̀ọ́ náà ń gbé ní Àbẹ́kìtì. ẹ wo ṣe rí private life wọn ni ẹ ṣe rí tó bá dọ̀rọ̀ dé tó bá ẹ̀sà ẹ má fi gbà tó bá dọ̀rọ̀ dé báyìí ààyè sì fún mi láti dáhùn. ó yé mi torí pé. ó dábàá ẹ mọ̀ pé ẹ má fi níta iṣẹ́ dábàá fi rán yàn èèyàn gbọ́dọ̀ jẹ́ ẹ mọ̀ ṣe ọ̀dà tán. ká sọ wípé ẹ wà involve gan láti ilẹ̀ ẹ tún lè sọ̀rọ̀ jù báyìí lọ. ó ààyè ló máa rò mí lọ́rùn láti lè sọ ẹ̀sọ́rí ẹ̀jọ́ sà. God bless you. ẹ ṣe sà. ṣùgbọ́n nǹkan tẹ̀mí kan sọ láàrin ẹ̀ ní at least gẹ́gẹ́ bí ìwádìí tá a ṣe wọ́n sọ pé nígbà tẹ́yìn náà wà lọ́dọ̀ wọn ẹjọ́ ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ ìkankan mo rẹ̀ ti yọ tí mo fẹ́ yọ ńbẹ̀ lágbá lọ́wọ́ Ọlọ́run ojú òní tí yín lágbá lọ́wọ́ Ọlọ́run iṣẹ́ ìránṣẹ́ tí yín náà dẹ̀ ní wó iṣẹ́ ìránṣẹ́ yóò ní wó iṣẹ́ ìránṣẹ́ yóò ní wó iṣẹ́ ìránṣẹ́ yóò ní wó gbogbo làálàá yín lé ayé yìí tí Jésù bá dé ohun ìmọ̀rí òní fọ̀ sí yín bẹ́ẹ̀ bá jọmọ Nàìjíríà especially tí o bá tún dé ọ̀run ìyá méjì ní o. ìyá ọ̀nà méjì. bẹ́ẹ̀ bá sì jọmọ Amẹ́ríkà ọmọ tó bá sì lọ sọ́run kejì ó sì gbádùn láyé ṣùgbọ́n Nàìjíríà yìí gan apẹ̀rẹ̀ ọ̀run àpáàdé kékeré ni. ọlágbára. Ọlọ́run aláàánú ò ní fi yín sílẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run. ẹ wá pọ̀ bẹ́ẹ̀ ṣe sọ lórí ètò ìkẹtù máa lọ àṣálẹ́ yìí ó ní wípé mo gbọ́ wípé mo dẹ̀ mọ̀ wípé ọ̀rọ̀ yẹn ti yanjú gbogbo tó bá wà láàrin ìdàgbò Olúalọ́ ẹjọ́ ìtòrí Jésù ẹ bá wa parí ẹ parí ìjà kálàáfíà síjọba. ọ̀dà sà kò sí problem sà. gbogbo tẹ́ ẹ bá lè ṣe láàrin méjèèjì àfikún torí pé méjèèjì ó lajú síbi tí Babalọ́lá wà níjọ́ kan àwa bí ilé rí gbé ẹ̀yìn ọmọ ohun tí mo ní ẹ ṣe láyé ṣe ẹ ṣe dáadáa. kò sí wàhálà sà. God bless you. Ọlọ́run kan kà fún wa. ẹ bá mi dárúkọ ilé ẹ̀kan sí kẹ́tù máa lọ. ẹ bá mi dárúkọ ilé ẹ̀kan sí kẹ́tù. orúkọ mi ní ayére àti olùṣàgùtàn Ṣẹ́gun Oyèbọ́lá kí gbogbo ayé mọ̀ sí pásítọ̀ Ṣẹ́gun. pásítọ̀ Ṣẹ́gun God bless you ẹ ṣe gan ni o tábà tún lè yín gbà mí lórí ọ̀pẹ̀ ìdáwà ló. nípa orí ọ̀fẹ́ Ọlọ́run. Jésù sì ní fi wá sílẹ̀. àwọn ẹ̀jẹ̀ sà. ó náà lè ṣe bẹ́ẹ̀ lẹ́tí pé lórí ètò láṣálẹ́ yìí wọ́n parí ètò báyìí ìwádìí ń tẹ̀síwájú o ìwádìí ń tẹ̀síwájú kí làwọn nǹkan tá a gbọ́ lẹ́nu ẹ̀gbọ́n Ìyábọ̀ Òbí tó jí ọkùnrin kí ló ń tá a gbọ́ lẹ́nu wọn. ìbéèrè tèmi wá lélẹ̀ yìí kí ló ń tó fà á tí ìyàwó bàbá Olúalọ́ ṣe sílẹ̀kùn fọ́kọ wọn lẹ́ẹ̀mẹ́ta tí wọ́n lọ sí France. ìgbà wo ni wọ́n sì kúrò ní France torí pé a gbọ́ wípé bàbá Olúalọ́ kan lọ sí France yẹn wọn báyàwó wọn bí tí wọ́n fi wọ́n sí mọ́. Ibo wa ni wọ́n wà ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mọ̀lẹ́bí Olúalọ́ tẹ́ ẹ mọ̀ ń pààrọ̀ yìí à ń bọ̀ lọ́dọ̀ yín láti wá interview yín o ẹ̀yin tẹ́ ẹ sì jẹ́ ìdílé Ìyábọ̀ Òbé ẹ fún wa láàyè láti bá yín sọ̀rọ̀ ọ̀rọ̀ ilé bá yanjú ẹ má sì gbàgbé mo ní kẹ́ ẹ lọ police station kẹ́ ẹ lọ report bá mi ṣe àpọ́gàmù yìí ìwé ẹ tí ẹ ń wò mí pátápátá aláàánú ò ní fi yín sílẹ̀ o ẹ jẹ́ àjọṣe o ẹ jẹ́ àjọṣe o ó lè bá tẹ̀síwájú Ọlọ́run aláàánú ò ní fi gà tí yín sílẹ̀ ọkàn wa sì balẹ̀ ẹ̀yin tẹ́ ẹ sì wà ní diaspora tẹ́ ẹ ti jí náà ẹ kú iṣẹ́ o Ọlọ́run á dé wàhálà yín ládé ẹ ní ṣe lásán o wọn ní gbógun yín wálé o ọkàn yín á balẹ̀ o gbogbo gbàtẹ́ bá ti ń bọ̀ nílé ẹ ní tàdí mẹ́yìn kẹ́ ẹ tó wọlé àwọn òbí yín ò sì ní tàdí mẹ́yìn kẹ́ ẹ tó gbé yín wọlé lápá lọ́wọ́ lọ àlàáfíà lèmi àti yóò wà kọ́ni somebody ìran. yá ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu MC White yẹn níbo ni Ìyábọ̀ wà ojú tí gbogbo wa fi ń wò ní pé France ló wà now
ìkan nínú àwọn ẹ̀gbọ́n Ìyábọ̀ ti bá MCY sọ̀rọ̀ sìn ó ní kò sí ní France mọ́ ǹjẹ́ ń bo ló wà wọn ò máa disclose ibi tí Ìyábọ̀ wà kí ló ń ṣẹlẹ̀ ṣé Ìyábọ̀ ṣì wà láyé tó bá wà láyé ṣàlàáfíà ló wà nǹkan tá a fẹ́ mọ̀ nìyẹn tó bá láti wà lálàáfíà ẹ jọ̀ọ́ ẹni kó yọjú kọ́ ìtòrùn lẹ́yìn kó lè tán kọ́ yé bu ẹnu àbùkù lu Jésù mọ́ kọ́ yé bu ẹnu àbùkù lu ìránṣẹ́ Ọlọ́run ṣé rí ọ̀rọ̀ Ìyábọ̀ Obe yìí ohun tó ti dálẹ̀ kò ṣe kékeré mi ò ní parọ́ fún yín ọ̀rọ̀ yìí lásán àṣírí tó ti tú ó ti tú àṣírí many pastor kódà àṣírí sì ń tú lọ́wọ́lọ́wọ́ kó má bàa tún worst jù báyìí lọ ẹ jọ̀ọ́ gbogbo èyí tẹ́ bá mọ ibi tí Ìyábọ̀ wà torí ẹ̀ la ṣe ní kẹ́ bá bá wa share fídíò yìí tẹ́ bá bá wa share ó ṣeé ṣe kó kan ẹni tó máa ràn wá lọ́wọ́ ó ṣeé ṣe kẹ́ni tó máa bá wa gbégbèsè gidi kó tẹ̀ lọ́wọ́ so solution lè wáyé ẹ máa bá wa share kẹ́ẹ̀dẹ̀ máa bá wa comment ẹ̀yin ẹ̀ fèrè ọkàn yín hàn lábẹ́ comment section ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu MC White yẹn ó ní kan náà àwọn ẹ̀gbọ́n Ìyábọ̀ sọ wípé kò sí ní France mọ́ ǹjẹ́ ń bo ló wà òun ò lè disclose ẹ̀ láàrin èmi àti yín ẹ jọ̀ọ́ kí ló ń ṣẹlẹ̀ ṣé Ìyábọ̀ ṣì wà láyé tó bá wà láyé ṣó wà ní ìlera ṣáà ẹ̀ wà òkè ṣó pé tí gbogbo eléyìí bá ṣẹlẹ̀ kí ló dé tí Ìyábọ̀ ò yọjú síta kí ló dé tí ò paná ọ̀rọ̀ yìí kó kàn tiẹ̀ yọjú sí láàrin ìṣẹ́jú márùn-ún péré kó kàn fi bá àwọn ọmọ Nàìjíríà sọ̀rọ̀ kó má tiẹ̀ bá wa sọ̀rọ̀ kó bá yẹ sọ̀rọ̀ ká dẹ̀ gbọ́ fọ́nrán tó fi bá yẹ sọ̀rọ̀ ká dẹ̀ rí fídíò ẹ̀ ibi tó ti ń bá yẹ sọ̀rọ̀ pé màámi èmi lélẹ́yìí o nǹkan kan ò ṣe mí o mo wà láyé mo wà láàyè o ó tán ọ̀rọ̀ yá die down ènìyàn gbọ́ ẹnìkan ń bá sọ̀rọ̀ ọ̀la gbọ́ ààrẹ di bá sọ̀rọ̀ ọ̀tún la gbọ́ ń sìn wọ́n ní kò sí ní France mọ́ níbo ló wà ń sìn bóyá tó bá tó máa gbọ́ ń sìn ó wà ní Jamaica lẹ́yìn Jamaica àwọn agbọ́ tó wà ní Australia ẹ jọ̀ọ́ ṣé ń fi kinní yìí iṣẹ́ kan fi ń twist wa ni àbí kí ló le nínú ẹ̀ tí Ìyábọ̀ bá ṣì wà láyé ẹ jọ̀ọ́ kí ló le tó yìí nínú ẹ̀ kó kàn jáde àbí wọ́n ní kó má fojú kan àwọn ẹbí ẹ̀ mọ́ ni irú ìjà wo ni wọn bá lè máa jà kódà kan ní ìyẹ́ àjẹ́ ni oṣó ni emèrè ni gbogbo nǹkan ayé yìí ni so kó farahàn sáwọn ẹlòmíì tí ó bá fẹ́ farahàn fún yẹ kárí nínú fídíò kárí pé òun ló ń sọ̀rọ̀ àtàwọn ọmọ ló bá tán ẹ jọ̀ọ́ gbogbo ojú tó ń wò mí kí lè rọ ọkàn tí yín èrò ọkàn tèmi lèmi sọ yẹn wọ́n ní Ìyábọ̀ ò sí ní France mọ́ níbo ló wà àwọn ọmọ nǹkan ṣọ́wà òkè àmọ́ orin wo làwọn fẹ́ kọ sí gbẹ̀dú báyìí kọ́kọ́ ìyàwó dẹ̀ jáde kó wá di bọ́ǹkì gbogbo allegation tí wọ́n fi ń kàn kò jáde ẹjọ́ orin wo là ń kọ sí gbẹ̀dú gbogbo ojú tó wò mí ẹ bá mi share fídíò yìí kẹ́ni bá mi subscribe sílẹ̀ ilé Global TV fún àǹfààní ẹ̀yin tẹ́ ti subscribe gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín òṣùbà yín rè iná ní tọwọ́ yín abúdíntọ́lókun abúdíntọ́lọ́sà ọwọ́ yóò ní kan ìsàlẹ̀ àpò ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe yẹn ẹ ò ní fi gbọ́mọ sí lágbára Èdùmàrè ẹ comment ẹ fọwọ́ kan yín hàn mo tún padà bọ̀ ire o.